adájọ́ mọ́tàsí asọ̀rọ̀máyẹ̀ lórí wọn bá sọnù ẹja wá wọn. Akandọ́rọ̀ Awíkonko náà lórúkọ mi. Ṣé ẹ gbàgbé ẹ wá Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin ìwé tá ń kà lọ́wọ́ àrò mẹ́ta àtọ̀runwá àrò mẹ́ta àtọ̀runwá tá a là àrò mẹ́ta àtọ̀runwá ẹ mọ́ màmá já ẹja bá ìwé ìdílẹ̀ ìwé aládùn ni ìwé tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nù ni kó tó di pé wọ́n tẹ̀ síwájú lórí kẹfà tí mo ṣèlérí pàtì tẹ̀ síwájú ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kẹ́ tó jáde kúrò ńbẹ̀. Bákan náà òun náà ni ẹ̀bẹ̀ tí mo máa ń bẹ̀ síwájú pé bẹ́ẹ̀ bá bẹ̀ polówó ọjà pàdé ńbẹ̀ ẹ dákun dábọ̀ ẹ má máa sún kúrò ńbẹ̀ ẹ má yẹ̀ kúrò ńbẹ̀ ẹ má fò kúrò ńbẹ̀ kó lè bá jẹ́ àǹfààní fún èmi náà lákòókò yìí tàbí ní ọjọ́ iwájú. ẹ já wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ gbádùn ìwé aládùn yìí síwájú sí ìwé akọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ púpọ̀ náà ló wà nínú ìwé yìí. Orí kẹfà àkọlé tí ń bẹ ńbẹ̀ bí èébú bá dùn ọ́ jẹ́wọ́ ọmọ ọkọ. Bí èébú bá dùn ọ́ jẹ́wọ́ ọmọ ọkọ. Àdìó ti kó sí ọ̀dọ̀ bàbá sì ti fún un ní oko ó fún un pátápátá ni ó fún un yányán ni kódà kò béèrè obì ọtí tàbí owó àdúrà lọ́wọ́ rẹ̀ kò sì fún un lórí àdéhùn sísan ìsákọ́lẹ̀. Òun náà kì í sí ọ̀lẹ. Ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì ni Àdìó ti múra gírí ọgbà ọ̀nà oko náà lọ. Ó ki àdámọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí pagbó ó pagbó títí àpakùn. Ńgbà tí ọ̀sán pọ́n tí ó ti ṣiṣẹ́ tí ó sì rẹ̀ ọgbà ilé lọ. Kọ̀pẹ́ tó délé ló ké sí Fọlárìn kó jẹ́ kí àwọn gbà á ró. Fọlárìn ní àárò lè ràn án nítorí pé igbó ẹ̀gàn ni ọ̀wẹ̀ ní kọ́bẹ̀. Àdìó bẹ ọ̀wẹ̀ wọ́n jẹ́ ọ̀wẹ̀ náà wọ́n pa igbó lọ bẹ́ ilẹ̀ bí ẹni fún un. Àdìó tọ̀ àwọn oníṣẹ́ ètò ọ̀gbìn lọ ó ra àwọn ọmọ kòkó lọ́wọ́ wọn ó ra ti òroǹbó àgbọn àti ohun ọ̀gbìn eléso mìíràn pẹ̀lú lóríṣiríṣi ó lọ sórí ilẹ̀ náà ó sì dá oko iṣu ti àgbàdo ti èrè àti ti ewébẹ̀ pẹ̀lú. Gbogbo owó tí Àdìó àti ìyàwó rẹ̀ mú dé ìlú náà ni wọ́n fẹ́ẹ́ ná tán sórí oko yìí. Wọ́n dáko náà ní ìdá ọ̀kánjúà èyí ló jẹ́ kí ó ná wọn lówó tó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ wọn dàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́ láti òwúrọ̀ di ìrọ̀lẹ́ ni tí ó wá jàjàrí omi tútù nini bí ò bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú omi náà lè dá nǹkan mìíràn sí olúwa rẹ̀ lára. Ẹ̀ẹ̀kan náà ni wọ́n ná gbogbo owó sórí oko tán. Ńgbà tí gbogbo nǹkan oko hù tí oko sì kún apá Àdìó nìkan ò ká láti ró tàbí san ká tó san kòkòkó ti obì ti òroǹbó ti àgbọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí roko iṣu ti àgbàdo ti ẹ̀gẹ́ ti ewébẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà bí èèyàn bí ọ̀wẹ̀ tí ńgbà wo lè kò ní borí irúgbìn bí èpò bá sì borí irúgbìn báwo ni irúgbìn ó ṣe dàgbà bí irúgbìn ò bá dàgbà báwo loko ṣe ní bàjẹ́ bóko bá sì bàjẹ́ báwo ni ṣe olóko ṣe pé ìrà ti gbé ń tójú wàhálà dé. Ọ̀rọ̀ wa fẹ́ dàbí ti alágbára mẹ́mẹ́rò tí wọ́n ń pè ní bàbá ọ̀lẹ ẹni tí wọ́n ti ń wò bí ọlọ́gbọ́n tẹ́lẹ̀ wá di ẹni tí wọ́n fẹ́ máa wò bí òmùgọ̀. Àdìó wá gbé oníṣẹ́ kan tí í ṣe àbúrò ọ̀rẹ́ rẹ̀ Fọlárìn dìde ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kan ó kọ lẹ́tà lé e lọ́wọ́ ó ní kó lọ sí ìlú àwọn kí ó sì tún sọ fún Láyínká pé kí ó kó ẹrù rẹ̀ kíákíá kí ó sì tẹ̀lé oníṣẹ́ òun bọ̀ pẹ̀lú aya àti àwọn ọmọ rẹ̀ nítorí pé iṣẹ́ pọ̀ ní ṣùgbọ́n oníṣẹ́ ò tó nǹkan. Ìrìn mọ́tò ọjọ́ kan tàlọ́tàbọ̀ ní ìlú wọn. Bí èèyàn bá lọ lówùúrọ̀ ó lè dé tọ̀sán. Bí ẹlòmíràn bá rí Fọlárìn á ní ọ̀rẹ́ rẹ̀ bu oko yìí kànràn jàngbọ̀n ju o. Gbogbo irú ọ̀rọ̀ báwọn yìí kò dùn má Àdìó nínú. Kò fẹ́ jẹ́ òmùgọ̀ lójú àwọn tó ń fi ojú ọlọ́gbọ́n wò ó. Ọ̀nà wo ni ò fi lè jẹ́ òmùgọ̀ lójú wọn àfi kí ó ṣe àṣeyege lórí gbogbo oko tó dá náà ṣùgbọ́n apárí ọ̀gá kò lè dá sí i. Àwọn ọmọ rẹ̀ tí kì bá kún un lọ́wọ́ ọmọdé ni wọ́n iléèwé ni wọ́n sì ń lọ. Èyí ló mú kí ó ronú kan Láyínká àbúrò rẹ̀. Eléyìí ni ó sì lẹ ju iṣó lọ ẹni tí ò lè dá ara rẹ̀ sìn débi tí yóò sin ẹni ẹlẹ́ni. Àdìó mọ gbogbo àrùn yìí mọ́ Láyínká ṣùgbọ́n kò sí ẹni tí ó lè ránṣẹ́ pè jù ú lọ. Àwọn ọmọ bàbá rẹ̀ tá a lè sọ pé wọ́n sàn ju Láyínká lọ ni Àdìó ọ̀jẹ́ ránṣẹ́ sí nítorí kò gbàgbé ipa tí wọ́n kó kí bàbá wọn tó gba oko tí ó là fún wọn padà. Àdìó ní kíkan lọ́kan là ń pè ní ọbàkan ríro lóró là ń pè lórogún ṣùgbọ́n ọmọ ìyá kì í yà kí a fara wa mọ́ra lọ dára. Àdìó sì ti sọ fún baálé rẹ̀ pé àbúrò òun Láyínká ń bọ̀ láti wá máa bóun gbé
òun, aya àti àwọn ọmọ rẹ̀. Nítorí náà bàbá, ẹ bá mi wá àyè fún bàbá ní inú ọgbà láàyè ọgbà. Àyè ń bẹ fún ènìyàn rẹ̀ yòówù tó bá fẹ́ bá mi gbé ní. Àdìó dúpẹ́ lọ́wọ́ bàbá. Lẹ́yìn náà ó wọ yàrá rẹ̀ lọ. Àyìnlá yọ lọ́ọ̀kan orí Àdìó, ó ní kó wá, ó fẹ́ bi í léèrè ìtàn kan. Àdìó padà sẹ́yìn, ó tọ̀ Àyìnlá lọ. Níbi tó ti dúró dè lọ́dọ̀ bàbá, ó ní mo dé o. Àyìnlá ní kó jókòó. Ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ ìdúró sọ, ọ̀rọ̀ ìjókòó ni. Bẹ́ẹ̀ ni Àdìó bá jókòó. Àyìnlá béèrè, ó ní mo mọ̀ pé ẹ̀yin ọdẹ oníjàlá máa mọ ìtàn púpọ̀, ẹ̀yin a sì ti máa dé ibi púpọ̀ nínú ìrìnkèrindò nípa iṣẹ́ yín. Àdìó ní ó lè jẹ́ bẹ́ẹ̀, kí lẹ fẹ́ béèrè? Àyìnlá ní èmi tó ń wò yìí ọmọ Ẹ̀sọ́ ni mí, Ẹ̀sọ́ Ìkòyí ọmọ Agbọ̀nyùn. Àwọn baba ńlá mi Ìkòyí ni wọ́n ti wá sílẹ̀ yìí. Ìyá ńlá mi sì jẹ́ ọmọ Aláàfin Abíọ́dún, ẹni tí baba tirẹ̀ ti jọba ńgbà tí Ọ̀yọ́ wà ní Ọ̀yọ́ ilé. Àtọ̀yọ́ ilé àti Ìkòyí wọn mọ ọ̀kankan bẹ̀. Ńbo ni Ìkòyí náà wà? Àdìó rẹ́rìn músẹ́, ó ní Àyìnlá Ẹ̀sọ́, kíní yóò lè. Ìkòyí ń bẹ nílẹ̀ yìí, Ìkòyí ń bẹ nílùú Èkó, Ìkòyí ń bẹ lẹ́bàá Ìkirè, Ìkòyí ń bẹ nílẹ̀ Yàgbà, ó sì ń bẹ níjàyè. Ìkòyí ilé sì wà láàrin Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́. Òun gan ni wọ́n ń pè ní Ìkòyí àkọ́kọ́ tí gbogbo wọn ti fọ́nká. Àdìó ní bá a sọ pé Ìkòyí Ẹ̀sọ́ tàbí a wí pé Ìkòyí Agbọ̀n, Ìkòyí kan náà ni. Báyìí ni Àdìó ń ké lọ. Ìyàn bíi lólú, ọmọ ẹrù ọfà, ọmọ aṣíjú apópèrè dágbọ́ ọfà sọ́fun, ọmọ apọ̀fun yọ̀yọ̀ dágbọ́ ọfà sílẹ̀. Olókòyí ẹ̀gì, ọmọ ayanran fi kú pogun ọba run, ọmọ òbòrìnbòrìn fọ̀hún ó bá yànmùyànmù, ọmọ agùn rárógun, ẹ̀yin lọ́mọ agùn òtòlówọ́ jù ọ́ lọ́tẹ̀. ìran bàbá yín gùn ni ọ̀wálé mọ̀, ọdọjọ́ tá a bá pàrà tí bàbá yín gùn ká tó fojú kan bàbá tó bí yín lọ́mọ. Àwọn lọ́mọ gúnrugún orí àkó, ọmọ àkàlà tí ń bẹ lọ́rùn òsì, ọmọ tẹ̀ǹtẹ̀rí orí ìrókò, ọmọ kànnàkànnà orí oro. Igúnnugún tó balẹ̀ lójú orí, àkàlàmùgù tó balẹ̀ lọ́jẹ̀dọ̀, tẹ̀ǹtẹ̀rẹ́ tó balẹ̀ lọ́jẹ̀ fún alákọ̀ọ́ni. Igún ní gbẹbọ ìsálayé, àkàlà ní gbẹbọ ìsálọ́run, tẹ̀ǹtẹ̀rẹ́ ní gbẹbọ orí ìrókò, kànnàkànnà ní gbẹbọ orí oro. Àwọn ọmọ olóko yìí lọ́mọ apó kan, ọfà kan, àwọn ni wọ́n kọjú sógun pẹgbẹ̀rún, àwọn ni wọ́n kọ̀yìn sógun pẹgbẹ̀rún, àwọn ní ta kóró ọfà kan péré tí wọ́n pẹ gbàá ọ̀tá lójú ogun. Àwọn lọ́mọ alérí fọwọ́ bá tọ́ ọba, ọfà tọmọ kò yí ta tí ó gbẹ̀nìyàn ńlọ balẹ̀ tó ta eruku dégbò kóró bojo. Ọfà kò yí lọ balẹ̀ tó sọ eruku láìláì. Ìkòyí làákè lọ́mọ igbó ni yóò kú sí. Àwọn lọ́mọ odò ni ó gbé lọ. Àwọn lọ́mọ Ẹ̀sọ́ tí kì í gbọ́fà lẹ́yìn tó jẹ́ pé iwájú ni bàbá wọn fi gbọ́ta. Àwọn lọ́mọ gbélé, gbégbẹ́, gbéjù, gbégbàgi. Ọmọ ọ̀tẹ́tàn ọ̀tàn bẹ̀ kan là á gbé. Ọmọ ibi tá a bá kú sí nílé ẹni. Ìkòyí mo rọrùn, ọmọ Agbọ̀nyùn, ará Ìkòyí ẹ mọ́mọ́ sí jòkété. Ọmọ yan bẹ́ẹ̀ lóló, ẹni tó bá jẹ́wú bàbá tó bẹ́ẹ̀ lọ́mọ lọ́jẹ. Èrò Ìkòyí ọmọ ẹrù ọfà. Àdìó dánu dúró, ọkọ̀jú sí Àyìnlá, ó ní ọ̀rọ̀ yìí ń ta wéjéwéjé nínú mi, ṣùgbọ́n ààyè ò sí lónìí láti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀. Àyìnlá fa náírà 10 lápapọ̀ yọ ní àpò agbádá ọrùn rẹ̀, ó fi má Àdìó lórí, ó ní tòótọ́ ni Yorùbá ń pòwe pé kò séèyàn tí mọlé ìgbín-jògbín, ta ni mọlé ahun jahun, ṣùgbọ́n lórí ìtàn Ìkòyí tó sọ fún mi ní ṣókí àti gbólóhùn díẹ̀ nínú orílẹ̀ rẹ̀ tó ọkọ lórin, mo tún mọ ohun tí n ò mọ̀ tẹ́lẹ̀. Èyí túmọ̀ sí pé ọmọ ilé ìgbín-jògbín kò sì mọ ilé ahun ju ahun. Gbogbo wọn rẹ́rìn-ín, wọ́n sì gbóṣùbà fún Àdìó kó tó lọ kúrò níbẹ̀. Ọjọ́ ti ń po féré, oníṣẹ́ tí Àdìó rán sí ìlú kò tíì dé. Wọ́n bẹ̀rẹ̀ sí nírúurú èrò lọ́kàn rẹ̀, tàbí oníṣẹ́ mi ọ̀bá ń lé ni, onírìnkùnrin kúkú ni, ó lè lọ sóde kan tí ó yẹ, wọ́n sì lè bá a nílé kó sọ pé òun ọ̀wá, irọ́ ti ẹni. Ọ̀jẹ̀ gbọ́sẹ̀ mi kó sọ pé òun ọ̀wá, kò tó bẹ̀ rárá. Kí ni yóò jẹ yó tí yóò fi sọ pé òun ọ̀wá? Wo ni ò tó wo ni tàbí wò nìyàn ni ò tó wò nìyàn. Àbẹ̀ ó wọ yàrá wá, wọ́n jọ ń sọ̀rọ̀ náà. Agogo 7 alẹ́ kọjá, wọn ò dé síbẹ̀. Àwọn méjèèjì gba ibùdó ìwọkọ̀ lọ. Wọ́n wádìí bí ọkọ̀ èrò mìíràn tó ń bọ̀. Àwọn onítọ̀ ní ó tún di ọjọ́ kejì kí ọkọ̀ ibẹ̀ tó wá. Wọ́n padà sílé. Àdìó ní ọkàn kò balẹ̀. Àbẹ̀ ó ní kó fọkàn balẹ̀, ó rán létí pé èèyàn yọ̀rọ̀ ní àbúrò rẹ̀, ẹni tí ó lè jẹ́ pé nítorí ìdí yẹpẹrẹ kan ni wọn ò ṣe dé lónìí. Wọ́n fi ìrètí wọn di ọjọ́ kejì. Oníkálukú wọlé sùn. Aago 10 òwúrọ̀ ni ọkọ̀ àkọ́kọ́ máa ń dé. Àdìó ti tètè jí nílé lọ sí oko láti wo àwọn tàkúté rẹ̀. Tàkúté náà ta,
ọ̀kan mú ikún ọ̀kan sì mú ọ̀yà ẹ̀kẹta tí ó tún mú ẹtu àmúbọ́ ló mú àgékù ẹsẹ̀ rẹ̀ lọ́ba lójú tàkúté. Àdìó délé ó gbé ọ̀yà ránṣẹ́ sí baálé rẹ̀. Ikún ni wọ́n sẹ̀ sílẹ̀ di àwọn àlejò tí wọ́n ń retí. Wọ́n sì ní ekiri ẹran kùndí 6 kan nílé tí wọ́n ó sè mọ́. Ikún yìí ni Àdìó ń kun lọ́wọ́ tí ó fi gbọ́ tí Àbẹ̀ó ń kí àwọn ènìyàn kan rí máa wọlé ó ní etí yín la ti ń re látànà àretíretí etí di ṣẹṣẹrẹ. Ọkàn Àdìó balẹ̀ ó ní mo dúpẹ́. Èèyàn 6 ló wọlé. Láyínká ìyàwó rẹ̀ oníṣẹ́ tí wọ́n rán sí àwọn ọmọdé 2 àti ọkùnrin kan tí ojú rẹ̀ le koko. Sìgá ni Láyínká mu tí èéfín yọ nímú àti lẹ́nu rẹ̀ bí rélùwéè. Àdìó béèrè èyí ti rí tẹ́ẹ̀fì dé lánàá. Kí Láyínká ó tó lè dáhùn ọkùnrin tójú rẹ̀ le koko ní ẹ jọ̀wọ́ ẹ dá mi lóhùn. Àdìó béèrè lọ́wọ́ rẹ̀ ta lọkùnrin yìí ń bá wí. Láyínká ní èmi ló ń bá wí o. ẹ bá ń fún ní 20 náírà níbẹ̀ yẹn owó ọkọ̀ tá a wọ̀ ẹ tí ì fún ló àti ì fún o. Láyínká tó fi iná ran sìgá mìíràn. Ó mú Àdìó wọ yàrá. Ó mú 20 náírà jáde ó fi lé onítàn lọ́wọ́ ọlọ́kù níbẹ̀. Àdìó wá béèrè dé tí wọn ò fi dé lánàá àbí wọn ò bá onílé ní. Láyínká ní wọ́n bá mi lé ṣùgbọ́n wọn ò bá ju náírà kan lọ lọ́wọ́ mi. Owó ọkọ̀ ni mo fi gbogbo àná wá súlẹ̀ tí n ò rí ẹni yá mi. Ìyàwó mi sì ní 20 náírà lọ́wọ́. Òun náà kọ́ ló ní o. Àbúrò rẹ̀ tí wọ́n ní kó rúbọ ewúrẹ́ kan kó má bàa kú kó òjijì lórí owó jọ sí i lọ́wọ́. 20 náírà náà ń la fi lé ọlọ́kọ̀ lọ́wọ́ pẹ̀lú èrí pé a gba 20 náírà tó kù fún un bí a bá dé ìyìn. Àdìó béèrè náírà kan ló ní lọ́wọ́ báyìí àbí? Láyínká ní náírà kan báwo? Mo ti fi ra sìgá kọ́bọ̀ jẹ́ kọ́bọ̀ kò sí lọ́wọ́ mi bí mo ti dúró yìí. Àdìó ní owó tí wọ́n fẹ́ fi rúbọ kú lẹ́tún gbé ná. Láyínká ní ìhàlẹ̀ ń wí yí ẹ̀gbọ́n mi. Ṣé kí n torí pé ẹnìkan fẹ́ rúbọ kú kí n gbọ́ oníṣẹ́ yín kí n má lè mówó ẹbọ rẹ̀ wọkọ̀? Kì í ṣe pé mi náà fẹ́ náwó lówó ǹgbẹ́ nígbà tí n ò lówó lọ́wọ́ èyí tí mo bá rí náà ní ngọ́nà ìbá ìṣòwò ojú eégún. Àdìó ní ọ̀kárí láyé akówó ẹbọ ọ̀mọ́ra rẹ̀ lólè. Láyínká ní ó lè jíjà kọ́ gbèsè ni gbèsè yìí sì sọlẹ̀ owó ló yí wọnú ara wọn. Àdìó ti mọ̀ wípé kàkà kí Láyínká gba ẹ̀bí rẹ̀ lẹ́bi ńṣe ni yóò mọ̀ gbìyànjú láti fi hàn pé kò sóhun tó burú nínú ìwà tí òun hù. Nítorí náà kò fẹ́ gbà á láàyè yìí. Ó rí ọ̀rọ̀ náà kọjá ó sì bẹ̀rẹ̀ sí béèrè ara ilé lọ́wọ́ rẹ̀. Láyínká ní àlàáfíà ní gbogbo ilé wà. Àdìó mú kí ilé yípo gbogbo wọn yọ̀ kí. Baálé ti pèsè yàrá kan sílẹ̀ dé ní ilé rẹ̀ mìíràn ńbẹ̀ lòun àti aya rẹ̀ kó sí. Ṣùgbọ́n ìyàlẹ́nu ni ọ̀rọ̀ Láyínká jẹ́ fún Àdìó. Ó ń yà á lẹ́nu pé kò tí ì da ìwà játijàti ọwọ́ rẹ̀ sílẹ̀ àti pé kò tí ì kúrò nípò wíwà láyé bí aláìsí. Ó wá bẹ̀rẹ̀ sí fi bi ọkàn ara rẹ̀ léèrè pé ǹjẹ́ ọmọ tí mo fẹ́ gbé pọ̀n yóò ní yọ ẹsẹ̀ sílẹ̀? Ǹjẹ́ Láyínká ò ní bà mí jẹ́ níbi tí mo ti ń níyì? Ǹjẹ́ àbámọ̀ kan ni yọ́ gbẹ̀yìn tí mo dáwọ́lé yìí? Àdìó tún pa ìrònú èyí ni tí ó ní mo ti mọ tí n ó ṣe àti mọ èèyàn ló ṣòro. Mo ti mọ ẹni tí mo ní mo sì ti mọ tí n ó bá a sọ. Ńgbà tí ilẹ̀ mọ́ Àdìó pe Láyínká àti ìyàwó rẹ̀ kalẹ̀. Àbẹ̀ó náà wà níbẹ̀. Ó ní bí ò bá nídìí n ò ní ránṣẹ́ sí ọ. Ìwọ náà mọ ogun tí ó dìde sí mi ńlé táwọn ọmọ bàbá wa ṣe lára mi tí wọ́n sì fi kèéta yí bàbá mi lọ́kàn débi tó fi gba oko lọ́wọ́ gbogbo wa. Oko mi tó ti dowó ọgbà ìwọ náà sì gbọ́ sí i ńgbà tí bàbá sọ fún mi pé bẹ́ẹ̀ la ò bá ṣe é gbé àmọ́ gbé lálà àti pé bí bàbá rẹ bá mú gbó kí wọn náà ó mú gbòòrò. Ọ̀rọ̀ tí bàbá sọ wọ̀nyí ló sún mi dé ibi tí mo wà yìí o. Níbi tí kìí ṣe pé ìgboro ni mo mú bí kò ṣe igbó gan tó tó ìlọ́po 3 gbogbo oko tí bàbá wa ní tí wọ́n fi ń kì í ní olóko rẹ̀rẹ̀rẹ̀ bí ọlá Ọlọ́run. Oko tí mo mú pọ̀ ohun ọ̀gbìn tí mo sì gbìn sí pọ̀. Mo gbin kòkó, mo gbin òroǹbó, mo gbin iṣu, àgbàdo, ẹ̀gẹ́ àti ewébẹ̀ mo sì gbin tìrẹ mọ́. Àdìó ń bá ọ̀rọ̀ rẹ̀ ló ní ṣùgbọ́n ìwọ náà mọ̀ pé ńgbà tí n ó fi kúrò nílé àwọn ọbàkan mi fi mí ṣe yẹ̀yẹ́. Wọ́n ń dàpárá pé inú ilé láti gbọ́ pé ẹni orodò fọ́kété. Wọ́n ní ẹni tó dáko nílé tí ò gbé ọgbọ́n àwo ni yóò dá sí nídàálẹ̀ tí yóò fi kéré oko wálé. Ó fi kún pé ìgbàgbọ́ wọn ni pé èmi ò lè ṣe eré ní ìdálẹ̀. Àdìó wá kọjú sí Láyínká ó ní ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ èèyàn nìṣẹ́ mi mélòó ni ìwọ tí wọ́n mọ̀ ní ọ̀lẹ. Ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé èébú náà dùn mí n ò fẹ́ kí èrò búburú ọkàn wọn ṣẹ sí wa lára. Èyí ló jẹ́ kí n dáko tiẹ̀ mọ́ oko mi ṣùgbọ́n n ò lè bá ọ dáko tán kí n tún máa bá ọ ró o.
ìdí nìyí tí mo fi ránṣẹ́ sí ọ. Oko rẹ náà sì dára ṣùgbọ́n igbó tí ń kún bò ó. Bó bá di ọ̀la n ó mọ̀ ọ́ débẹ̀. Bó bá wá wù ọ́ kó mọ wò níran kí gbó gbé lọ. Ṣùgbọ́n bí ebu bá ń dùn ọ́ jẹ́wọ́ ọmọ ọkọ. Láyínká dọ̀bálẹ̀ wọ̀ ó ní ẹ̀gbọ́n mi, ẹ ti bá mi gbin kòkó, ẹ ti bá mi gbin obì, ẹ gbin kọfí, ẹ gbin òroǹbó, ẹ sì gbin ọ̀gẹ̀dẹ̀. Èyí ni pé èmi náà ti doní kòkó. Ẹ ṣeun àwọn òmójútó dáadáa. Ẹ fà àwọn ọba kan wá tí ń sẹnu ń ṣekúṣe sí wa ńlẹ̀. Ojú ní ti náà sàn, ojú ó tì wọ́n lórí ọ̀rọ̀ wa ni. Nínú ilé náà ni wọ́n sì ti gbòòrò gbọ́ pé a ti là, a ti lu, a ti dàràbà, a sì ti dígí òsè tápọ̀ ọmọdé ò lè ká. Àdìó ní bàbá tẹpá mọ́ṣẹ́ nìkan lójú fi lè tì wọ́n o. Láyínká ní a tẹpá mọ́ṣẹ́, ojú ó tì wọ́n, kòlòbó sì wọ́. Ẹ sáà tètè wá lọ fi oko náà hàn mí, n ó mójútó. Àdìó wọ yàrá lọ. Ó mú 30 náírà jáde ọ̀nà sí Láyínká pé kó wá lọ sílé kó lọ fi 20 náírà sanwó ẹbọ ẹlẹ́bọ tó ná, kó sì fi náírà yòókù sówó ọkọ̀ tàlọ́tàbọ̀, kó sì padà tìrọ̀lẹ́. Láyínká fẹ́ gba owó. Ìyàwó rẹ̀ Adékẹ́mi fọwọ́ gbá ọwọ́ rẹ̀ sọnù. Ó ní kí Àdìó má kówó lé ọkùnrin lọ́wọ́ nítorí pé aláìdáni kò mọ̀ pé owó kan ra kì í ná. Ó ní ó lè má fún àbúrò mi tó lówó náà, tàbí kó fún un kó má fún un, pé ó wá kìlọ̀ pé bí Àdìó bá fẹ́ sanwó ẹ̀ẹ̀mejì kó má fi owó lé Láyínká lọ́wọ́ o. Àdìó káwọ́ owó tọ́nà sí Láyínká kò. Láyínká sì náwó pé kó má sì dá ìyàwó òun lóhùn nítorí pé aláìdá obìnrin tí ó fẹ́ràn láti máa ba ọkọ rẹ̀ jẹ́ láì nídìí ni. Àdìó ọ̀gbà ọ̀rọ̀ ẹnu rẹ̀ wọlé. Ó ní kíyàwó kúkú wá mú owó náà lọ fúnra rẹ̀. Láyínká ní òun ò faramọ́, òun ò lè gbà kí ìfẹ́ obìnrin ṣẹ níbi tóun àti obìnrin bá ti ń fa nǹkan máa ra àwọn lọ́wọ́. Àdìó ní ọ̀dà èmi gan ni n ó mú lọ, ìyàwó lòun faramọ́. Láyínká ní òun ò faramọ́. Àdìó ní Láyínká ọlọ́ọ̀ faramọ́, ìwọ gan láláìdá. Mo fura sí ọ. Èrè wo ló wà nínú lágbowó kà tó fi ní dandan gbọ̀n àfi bí wọ́n rán ọ lọ. Ìwọ gan láláìdá. Ó wá kọjú síyàwó, ọ̀nà wọ owó náà sí. Ó ní gbà, ìwọ ni kó tètè mú owó náà lọ kó sì dé talẹ́talẹ́. Mo pa á láṣẹ ni o. Mo fẹ́ kó máa ṣe wàràwàrà ọ̀rọ̀ gbèsè jẹ́. Kò sí ní tí Láyínká lè ṣe sí i. Ògún ná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ìgbín ni Àdìó jẹ́ fún Láyínká. Kò gbọdọ̀ sọ pé kí àṣẹ Àdìó ọmọọṣẹ́. Ìyàwó Láyínká múra àti lọ. Àdìó mú àdá méjì ní igun yàrá rẹ̀. Níbi tó fi àdá sí, ó fi ọ̀kan lé Láyínká lọ́wọ́. Ó ṣáájú, ó ní kó tẹ̀lé òun ká lọ sí oko náà. Láyínká dìde tẹ̀lé wọn dé oko. Àdìó fi gbogbo oko náà hàn. Ó rí inú rẹ̀ dùn pé oko náà dára. Ó fi ìwà wàrà béèrè. Ó ní oko tèmi dà. Àdìó tún mọ kiri. Wọ́n nà ká láti sòdiwọ̀n. Láti ìhíndé ọ̀hún ni oko ti ẹni, ti ọ̀kan ni oko bíi ti ẹni. Bẹ́ẹ̀ ni Àdìó fi hàn títí ó fi hàn káríkárí. Àdìó kí àdá mọ́lẹ̀. Ó ń san inú oko kòkó tirẹ̀. Ó ní Láyínká, òun wo tirẹ̀ ràn. Láyínká ní àìrànwẹ̀, òun náà ń sanko. Owó tóbìnrin ò ṣe rí. Ó ń gbé àdá tipẹ́tipẹ́. Bọ́ bá san díẹ̀ ànàró á ní òun ẹ̀yìn ni. Àdìó wá pàṣẹ wá. Mọ́ ṣiṣẹ́ lọ. Bí n kò bá nàyìn ò gbọ́dọ̀ nàyìn. Àdìó mú lórí mú lọ́rùn. Wọ́n parí iṣẹ́ ọjọ́ náà. Láyínká gbìyànjú lọ́jọ́ náà. Kì í ṣe nítorí mímú tí Àdìó mú ní túláàsì nìkan, ṣùgbọ́n nítorí tí ọkàn òun pẹ̀lú ń fẹ́ láti ṣe iṣẹ́ náà. Báyìí la parí orí 6 àrò mẹ́ta àtọ̀runwá látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Láwòyí Ògúnníran. Orí 7 náà láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ ńbẹ̀, oògùn tí wo ìṣẹ́. Oògùn tí wo ìṣẹ́. Ẹ má gbàgbé pé kú iṣẹ́ báyìí ni mo rí iṣẹ́ yá. Ẹ subscribe sí channel yìí kó tó di pé kúrò níbẹ̀. Bákan náà ẹ má sún ìpolówó ọjà tẹ́ ẹ bá rí ńbẹ̀ síwájú. Ẹ má fò kúrò níbẹ̀. Ẹ má skip ẹ̀ ní mọ̀ ń sọ kó lè bàa jẹ́ kóríyá àti ká lè láǹfààní láti máa gbọ́ra wa ní àyín dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìwé aládùn ló wà nílẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ni. Bí ẹ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ bá mi sọ, já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Bákan náà ẹ subscribe sí àwọn channel Àkàndá tó tún kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live, Ẹwà Èdè Yorùbá TV tẹ́wà yìí, Ìkórìtà Kò Yé Mi bí tẹ́ ti ń gbà àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù, Òwe Yorùbá TV fún ẹ̀kọ́ ìmọ̀ nípa òwe,
àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó yí padà tó dòwe, eléyìí yóò jẹ́ àmọ̀ ìmọ̀ fún àwọn ọmọ yín tí wọ́n ń bẹ nílé ẹ̀kọ́, bóyá ilé ẹ̀kọ́ girama àbí ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ tàbí àwọn tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ṣẹ́ olùkọ́ni ní ẹ̀ka èdè Yorùbá. Ilé yóò jẹ́ àmọ̀ ìmọ̀ fún wọn. Wọ́n ní ká kọ òwe mẹ́wàá bọ̀ nílé ìwé, wọ́n ní ká kogún òwe bọ̀, kí wọ́n kàn bọ́ síbẹ̀ kí wọ́n mú tí wọ́n ń bẹ̀ ni. Òwe Yorùbá TV nu. Bákan náà lóríkì Yorùbá TV níbi tẹ́ ti máa bá oríkì orílẹ̀ yín pàdé, oríkì orílẹ̀ yín lọ́lọ́kan ọ̀jọ̀kan àti tìlú àti oríkì orílẹ̀ lẹ́ẹ̀bá pàdé lóríkì Yorùbá TV. Àṣà Yorùbá TV ó wà, omi ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èdè àti àṣà Yorùbá ò ní parun, bẹ́ẹ̀ ni ò ní wọmi. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò wa ṣe o.